Dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, wa ṣe yín lọ́ba fún àánú ńlá ńlá tí a rí gbà ó láti tún rí ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹfà. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá ńlá tí kò ṣeé fowó rà yìí. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀nà tí a gbéyàwó lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ kejì oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé Ọlọ́run máa ń san ẹ̀san. Ọlọ́run máa ń san ẹ̀san. Àmú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹjọ. Bí ẹ̀yin ti mọ̀ pé ohun rere kó ohun rere tí olúkúlùkù bá ṣe, òun náà ni yóò sì gbà padà lọ́wọ́ Ọlọ́run, ìbá ṣe ẹrú tàbí òmìnira. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkejìdínlógún. Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkejìdínlógún. Ẹ kíyè sí ara o, kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn o, kí a bàa lè rí yín. Bí ó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ baba yín tí ń bẹ ní ọ̀run o. Nítorí náà, nígbà tí ìwọ bá ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe fún fèrè níwájú rẹ o, bí àwọn àgàbàgebè ti ń ṣe ní sínágọ́gù àti ní ìta, kí wọn kí ó lè gba ìyìn ènìyàn. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn náà o. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ṣe ìtọrẹ àánú, má ṣe jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ṣe, kí ìtọrẹ àánú rẹ kí ó lè wà ní ìkọ̀kọ̀. Baba rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀, òun tìkálára rẹ̀ yóò sì san fún ọ ní gbangba. Nígbà tí ìwọ bá ń gbàdúrà, má ṣe dàbí àwọn àgàbàgebè, nítorí wọ́n fẹ́ àti máa dúró gbàdúrà ní sínágọ́gù àti ní igun ọ̀nà ìta, kí ènìyàn kí ó lè rí wọn. Lóòótọ́ ni mo wí fún yín pé wọ́n ti gba èrè wọn náà o. Ṣùgbọ́n ìwọ, nígbà tí ìwọ bá ń gbàdúrà, wọ́ yẹ̀wù rẹ lọ. Nígbà tí ìwọ bá sì ṣe ilẹ̀kùn rẹ tán, gbàdúrà sí baba rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀. Baba rẹ tí ó ríran ní ìkọ̀kọ̀ yóò sì san fún ọ ní gbangba. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà, ẹ má ṣe àtúnyàsán o, bí àwọn kèfèrí wọ́n ṣe bí, a ó ti nítorí ọ̀rọ̀ púpọ̀ gbọ́ tiwọn. Nígbà náà, kí ẹ̀yin má ṣe dàbí wọn o. Baba yín ṣàmọ ohun tí ẹ̀yin ṣe aláìní, kí ẹ tó béèrè ní ọwọ́ rẹ̀. Nítorí náà, báyìí ni kí ẹ̀yin máa gbàdúrà o. Baba wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe, bíi ti ọ̀run bẹ́ẹ̀ ni ayé. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí o. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí àwọn onígbèsè wa. Má ṣe fà wá sínú ìdánwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì. Nítorí ìjọba ni tìrẹ àti agbára àti ògo láéláé. Àmín. Nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ ènìyàn jì wọ́n, baba yín tí ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀ṣẹ̀ yín jì yín o. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, baba yín kì yóò fi ẹ̀ṣẹ̀ yín jì yín. Àti pẹ̀lú, nígbà tí ẹ̀yin bá ń gbààwẹ̀, ẹ má ṣe dàbí àwọn àgàbàgebè tí ń fojú ro. Wọn á ba ojú jẹ́, nítorí kí wọn kí ó bàa lè farahàn fún ènìyàn pé wọ́n ń gbààwẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn náà o. Ṣùgbọ́n ìwọ, nígbà tí ìwọ bá ń gbààwẹ̀, fi òróró kun orí rẹ o, kí o sì bọ́ ojú rẹ, kí ìwọ kí o má ṣe farahàn fún ènìyàn pé ìwọ ń gbààwẹ̀, bí kò ṣe fún baba rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀. Baba rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ yóò sì san fún ọ ní gbangba. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Ní 50 ọdún ó lé tí mo ti ń sin Ọlọ́run, mo ti ṣàkíyèsí pé ó máa ń san ẹ̀san fún àwọn tí ó bá fi fún un. Bí o ti ṣe ṣiṣẹ́ fún un, níwọ̀n ìgbà tí o bá gbé ìgbé ayé mímọ́ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀, yóò dúpẹ́ lọ́wọ́ rẹ o fún ohunkóhun tí o bá ṣe fún un. Ní ọdún díẹ̀ sẹ́yìn, mo lọ sí Port Harcourt, ìlú kan ní ìhà gúúsù Nàìjíríà, fún ìsọjí ìta gbangba. Ọlọ́run sọ fún mi nípa ọkùnrin kan tí mo bá pàdé ní ìpàdé àpérò Full Gospel Businessmen. Ó ní kí n dúró ní ilé rẹ̀. Ẹ̀ẹ̀kan péré ni mo ti bá ọkùnrin yìí pàdé rí.
Mo pè é, mo sì sọ fún un nípa ohun tí Ọlọ́run sọ fún mi. Ó sì fi tayọ̀tayọ̀ gbà á. Mo dúró sí ilé rẹ̀ o. Mo sì di ọ̀rẹ́ tímọ́tímọ́ pẹ̀lú àkọ́bí rẹ̀, èyí tí ó jẹ́ ọmọdékùnrin kékeré kan. Lọ́jọ́ kan, mo múra fún ìsọjí ìta gbangba náà. Nígbà tí àwọn ọmọ dé láti ilé ìwé, mi ò rí ọ̀rẹ́ mi kékeré. Nítorí náà, mo bi bàbá rẹ̀ léèrè nípa rẹ̀. Ó sì sọ fún mi pé ó wà ní ilé ìwòsàn o, tí ó ń jà fún ẹ̀mí rẹ̀. Ó ti ṣèṣì jẹ májèlé ní ilé ìwé rẹ̀. Lójú kan náà, mo gbọ́ tí Ọlọ́run sọ fún mi pé ìdí nìyẹn tí mo fi ní kí o wá dúró níbí o. Ọlọ́run ti rí ewu yìí ṣáájú pé ó ń bọ̀ wá sí ilé ọkùnrin yìí. Ìdí nìyí tí ó fi sọ fún mi kí n dúró níbẹ̀. Nígbà tí mo mọ̀ pé ọkùnrin yìí ti sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀ ní ìpàdé Full Gospel Businessmen pé òun yóò san owó gbogbo ìpàgọ́ wọn fún ọdún kan. Pẹ̀lú ìrúbọ ńlá yìí, kò jẹ́ ohun ìyàlẹ́nu pé Ọlọ́run pinnu láti pa ilé rẹ̀ mọ́ lọ́wọ́ ewu. Mo lọ sí ilé ìwòsàn láti gbàdúrà fún ọmọ náà. Lójú ọ̀nà mi sí ibi ìsọjí ní ìrọ̀lẹ́, nígbà tí mo dé ibẹ̀, dókítà fara sọ fún mi pé kò sí ìrètí fún ọmọ yìí mọ́ o. Ṣùgbọ́n mo gbàdúrà. Nígbà tí mo fi máa padà dé, mo bá a ní ilé nítorí wọ́n ti dá a sílẹ̀ ní ilé ìwòsàn. Bàbá ọmọdékùnrin náà ti jẹ́ ẹ̀jẹ́ láti fi fún Ọlọ́run ní ìdápadà. Ọlọ́run san án ní ẹ̀san nípa gbígba ọmọ rẹ̀ lọ́wọ́ ikú. Ọlọ́run máa san fún wọ lọ́pọ̀lọpọ̀ nígbàkúgbà tí o bá fi fún un ní ohunkóhun láti inú ọkàn rẹ wá o. Nínú Bíbélì kíkà wa fún tòní, ìwọ yóò rí pé ohun gbogbo tí ò ń ṣe fún un ní ìkọ̀kọ̀ ni Ọlọ́run rí o, yóò sì san fún ọ ní gbangba. Kò ní gbàgbé ohunkóhun tí o bá ṣe fún un. Ǹjẹ́ o ti ń ṣe àwọn nǹkan fún Ọlọ́run tí yóò mú kí ó pinnu láti fún ọ ní èrè ńlá bí? Kókó ọ̀rọ̀: má ṣe tẹ̀tì láti ṣe ohunkóhun fún Ọlọ́run, nítorí yóò fún ọ ní èrè rẹ̀ dájúdájú. Ẹ jẹ́ kí a sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú, láti máa ṣe ohun fún ọ, láti máa sìn ọ, láti máa sin àwọn ènìyàn, láti máa sìn ọ lára àwọn ènìyàn. Olúwa fún wa ní oore ọ̀fẹ́ ńláńlá yìí. Ògo ni fún orúkọ mímọ́ yín o. A dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́ o. Jésù Olúwa wa. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa comment, kẹ́dẹ̀ máa share ẹ̀. A kú iṣẹ́ ìsìn ti èní. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.